taxi ló ń wà. Ó wá open pé Ọlọ́run ló mọ ibi tó ti ń bọ̀, ó wá gbé taxi ẹ̀ gba kínní General Hospital bíi ní bí ọwọ́ òru. Ọmọbìnrin yẹn dúró ní ẹnu ọ̀nà ibi General Hospital, ṣe mọ̀ pọ́nà méjì ni, ibì kan wà tọ̀ iná mọ́túárì, ti ibi mọ́túárì yẹn gangan ni lady yẹn dúró sí. Sún ètè bó ń bẹ̀. Ní Broad Street yìí ni. Ó ní ó dúró bẹ̀. Ó ní bí taxi yẹn ṣe ń bọ̀, ṣe mọ̀ òun ti máa rí gbogbo ẹ̀. Ó stop ẹ̀. Ó ní taxi ní ibo ló ń lọ, ó sọ ibi tó ń lọ. Ó ní taxi sọ iye tó fẹ́ gbà, ó ní kì í ṣe ó ní ẹ̀kọ́ ni problem. Ó ní kó ibi báyìí lòun lọ. Àṣé ó fẹ́ fi hàn onítaxi yẹn pé ilé yẹn ni òun ti kú, pé ilé yẹn ni òun ti kú, pé wọ́n wá gbé òun wá sí mọ́túárì. Ní pé ṣé ó rí ibi tóun ti rí òun yẹn pé atẹ́gùn inú mọ́túárì yẹn kò bá òun lára mu, àìsí yẹn ti pọ̀ jù ló jẹ́ kóun fò bọ́stà lòun fi wá dúró lẹ́nu ọ̀nà pé òun á rí mọ́tò tó máa gbé òun kúrò níbẹ̀. Ṣé kìí ṣe pé kó gbé òun kúrò níbẹ̀ nìkan, òun ò ní destination tóun lọ, but òun fẹ́ kó lè yé lòun fi mú ní kó gbé òun lọ síbi báyìí, tó kó dẹ̀ dúró kó gbé òun padà, iye kí tó bá fẹ́ gbà wọ́n á san. Ó wọlé, ó jáde, bóyá àwọn tí ò fẹ́ kán rí òun wọn ò rí, àwọn tó bá fẹ́ kán rí òun náà máa rí pé ó wọlé, àbẹ́ tó bá wẹjú. Ó jáde padà wọ mọ́tò. Ó wá sọ fún ní taxi yẹn pé ṣé ó rí ibi tó gbé òun wáyé, ibi tóun ti kú níbi ìjà àrùn rẹ̀, pé ibi tóun ti kú rẹ̀, wọ́n á gbé òun wá sí mọ́túárì General Hospital yìí. Ṣùgbọ́n wọ́n yẹ gbé òun sínú mọ́túárì yẹn, àìsí yẹn ti pọ̀ jù fún òun, so òun ò lè stand ẹ̀ lòun fi bẹ́ síta. Pé ohun tó ṣẹlẹ̀ ń sìn pé ṣé ó nílé, ìyẹn náà ò nílé, ó ní kó gbé òun lọ́lé, ó ní ebi ń pa òun. Obìnrin tó ti kú yẹn, ó wá gbé lọ. Ó ní nígbà tí àwọn débẹ̀, ó sọ fún un pé stóòfù dà kóun gbé wá, kóun dá iná, kóun gbómi kaná, pé òkèlè lóhùn jẹ. Ó náà wá sọ pé ṣé àwọn ará ilé, ó ní kó sọ fún wọn pé kóun má wọrí. Bẹ́ẹ̀ ohun tó jẹ́ kí n mọ̀ ni pé ti màmá mi jẹ́ kí n mọ̀ pé tí òkú bá fẹ́ kẹrí òun ló máa ṣó. Ẹ ti máa jẹ oúnjẹ táwọn ará yẹn jẹ náà. Wọ́n máa ń ra oúnjẹ lọ́wọ́ màmá mi dáadáa táwa ń tà. Màmá mi ló jẹ́ ká ti mọ̀ pé òkú ni, torí a máa ń lo ewé, a máa ń ra ewé sọ́dọ̀. Èmi ni mo tiẹ̀ wà nídìí gbá yẹn gangan, nídìí àbámbì. A máa ń tàrẹ sí ìrọ̀lẹ́ títí wọ ìgbà tó bá tán, a máa wọlé. So ẹni yẹn kàn yọ níbi ẹ̀yìn iléègbé, ibi tó fi kọ́ health center, iléègbé ni tẹ́lẹ̀, iléègbé tọkùnrin tóbìnrin ní public toilet. So ó kàn yọ níbi ẹ̀yìn iléègbé bẹ́ẹ̀ tó lọ yàgbẹ́ tó bọ́ta. Ó ní ẹjọ́ àǹtí taráìsì fún mi, má pẹ́jọ torí Ọlọ́run. Màmí ní ebi ń pa kó tó di pé ọlọ́jọ́ dé bá, pé ìgbà tó dé ráìsì táwa ti ń tà wá, wọ́n á ní ṣé ẹjọ́ kọ́ lọ mú àwo wá fún yín lè kẹfì. Ó ní òun náà dúró jẹ́ ń bí, ó ní kí n ta sínú ewé fún yín, ó ní kí n dáhùn lóhùn kí n jọ torí Ọlọ́run. That is kò fẹ́ jẹ́ kí ẹni tó mọ̀ òun kó káwọn mọ́ bẹ̀. Bá sáré ta ráìsì yẹn, ó ní kí n ká dáhùn, ó ní kí n má bẹ̀rẹ̀, kì í ṣe ojú gbogbo èrò téèyàn ń wọ, àwọn èrò pọ̀ tó fẹ́ ra rẹ̀ sí. Ó ní kí n farabalẹ̀ ọ̀dà ló ẹ̀mí ara ti sọ mí pé kì í ṣèyàn lásán. So mo ti ta rẹ́sì yẹn fún mo fọbẹ̀ sí mo ṣe gbẹ, mo ṣe gbà báyìí. Ó kọ̀ fún mi lówó, mo kàn rí pé ó rí pé mo fókọ̀sì mu, ó kàn pòórá ni. Ó mọ̀ pé mo ní àmì yẹn lára pé ẹ̀bùn pé kí n mọ̀ pé èèyàn yìí kì í ṣèyàn lásán. Ju ìkòròjú náà dẹ̀ fẹ́ pọ̀. Ló fi ráìsì rẹ̀. Obìnrin tẹ́ ló ní tasí gbé lọ́lé yẹn náà ṣó dẹ̀. Mo ń bọ́rọ̀ bó ṣe oúnjẹ yẹn, ọbẹ̀ tí yẹn nílé ó bá gbé kaná, ó bù ú, ó ní kó jẹ́ káwọn jọ jẹun, ó ní kó má bẹ̀rù, ó ní kó láti ẹ̀ dáadáa, ó ní òun fẹ́ fẹ́ ni. Ṣé tasí ò níyàwó lé ni? Ìyẹn ò níyàwó, kò tí ì níyàwó, ó ní òun fẹ́ fẹ́ ni o. Ó ní tóun dẹ̀ máa bímọ fún ẹ, ó ní o dẹ̀ máa mú òun lọ sọ́dọ̀ àwọn èèyàn ẹ kóun lọ kí wọn. Nǹkan tó jẹ́ kó sọ fún bàbá tí mo ń ṣiṣẹ́ fún nìyẹn o. Bàbá yẹn ní it's a very long story, kì í ṣe ohun tóun lè, ìgbà tó ti sọ̀rọ̀ dé gbogbo bẹ̀yẹn fún un, tóun bá ní kóun lọ kí wọn débi ìgbà tóun wá ṣe àmì ẹ̀bọ̀, á ti mọ̀ pé
ọmọkùnrin yẹn ló sọ ọ̀rọ̀ fún bàbá yẹn torí ó jẹ́ kàyéfì fún ọmọ kékeré bẹ́ẹ̀. Ó ní àwọn ń bá bọ̀ tóun bá lọ ṣiṣẹ́ òun á ní kóun lọ ṣiṣẹ́ òun wà lé nísìnyí nígbà pé òun sọ fún un pé kóun gba ṣọ́ọ̀bù fún un lóṣòdì. wọ́n lè jẹun súnmọ́ra ní lọ́kọláya. n tó bímọ fún àkọ́bí tó bí fún obìnrin ìkejì ọkùnrin. Kí ni ọ̀rọ̀ yẹn signify ni pé ìṣẹ̀mí ayé ẹ̀ tó kù ó fẹ́ lò lọ́dọ̀ ọmọkùnrin yẹn then ọmọ tóun fẹ́ bí kó bí so tóun ó wá sọ fún ọmọkùnrin yẹn pé kó gba ṣọ́ọ̀bù fún ìyẹn gba ṣọ́ọ̀bù fún wọn ti ń gbé bí tọkọtaya anybody rí wọn ọjọ́ ìjà ó mú lọ ẹ̀bọ́ máa ti ṣú wọn lójú ẹ̀yìn èyí tó bá wẹjú gan ọ̀hún bí eré kó sọ àrọ̀ yẹn ṣòro sọ kì í ṣọ̀rọ̀ tó yẹ sọ èmi náà nítorí pé ó jẹ́ ìyá tó bí mi inú ni mo ṣe sọ tí ò bá jẹ́ ìyá mi mi lè sọ agbá mi lẹ́nu ni ìyá mi fi wọ bíbà ìdáàgò 9 géré láàárọ̀ èmi ìtọ́nù báyìí mo ṣe fẹ́ bu àwọn ọtí pé kí n fi yọnu lọ ṣe bu ọtí yẹn ìgbésọ́ báyìí kí wọ́n á jókòó bá mo kàn rí ìyá mi lórí ìjókòó lẹ́yìn tó ti kú tí ìṣẹ́gbẹ́ ọdún 3 kí ló dé rájà kí lẹ ṣe rìn ó náà ti sọnà ó ní ẹ sọnà ni ẹ mo ní ẹ bá ọmọ mi first born mi yẹn ni ó ní mo rí ó ní kò rí ohun tó ń fi kọjá lára ẹ tó ń fi wọlé ó ní ṣé mo mọ tó wò torí ẹ wà ó ní kó wá sọ fún mi mo sọ fún bàbá mi gbé ọkọ tó kú ó ní owó tó kù lọ́wọ́ mi yẹn kí n má wéṣẹ̀ kí n gbé kí n lọ fi kọ́ ilé nítorí àti sùn bàbá wa lọ́jọ́ iwájú ẹ máa wo ìyàwó sọ́kọ nánú pẹ̀lú ògùn ọlọ́run ti gbọ́ ó di ṣíṣe irú ọ̀rọ̀ ọmọkùnrin onítaxítì sọ yẹn ó bímọ yẹn fúngbà tó wá sọ̀rọ̀ lọ́wọ́ má ní pé kó jọ ṣọ́ọ̀bù tó ṣí fún un lóṣòdì wípé kó jẹ́ kí ọmọ òun obìnrin yẹn kó máa bá òun lọ tó bá dé láti school kó máa fi mọ wọ́n ṣe ń ta àwọn provisions yẹn sí àkọ́kọ́ tó kọ́kọ́ surprise ẹ̀ ni pé ó gba ṣọ́ọ̀bù yẹn fún kò ìpéṣù 6 ó rí pé gbogbo nǹkan tí so ọkọ wa ní kóun yà ní ṣọ́ọ̀bù wọn jọ́nù pé jẹ́jẹ́ ń kí yín ẹ̀kú ọ̀rọ̀ ajé ṣe mọ̀ pé to surprise ọkọ wọn ṣe ó ní pé kí ni kó ha ẹ lẹ́nu òmòrú èèyàn tóun jẹ́ ni pé ṣọ́ọ̀bù ẹ ti fún ó ti ya sáré kún báyìí so ọkọ bá yà dákẹ́ ó wá ń jẹ́ kọ́mọ yẹn máa bá lọ àṣé ó ti rí mọ̀ pé àwọn òtò ní pẹ́ kú ó ti ń tó bọ̀ ó ní wá pé òun ṣàkíyèsí gbogbo ọ̀rọ̀ yẹn bóyá sọ fún bàbá yẹn ṣe ń sọ o nígbà tá à ń sọ̀rọ̀ wọn àkúdà yà báyìí ó ní wá pé òun ṣàkíyèsí pé kọ́mọ yẹn máa tẹ̀lé òun lọ èyí tọkùnrin yẹn kó mójútó dáadáa kó máa lọ skul rẹ̀ inú wa ni kò burú òun gbà fún ọmọ yẹn ń lọ ó mọ gbogbo ọjà yẹn ó ní wá pé òun jọ kan pé òun ò ní pẹ́ lọ padà ó ní ìwá ní bó lo tó ń lọ àbóhùn fìyà jẹ ẹ́ ni àbóhùn ò tọ́jú ẹ̀ tó ni àbóhùn ò ṣe nǹkan tó àbóhùn ṣẹ̀ ẹ̀ inú náà ṣẹ̀wọ̀n àsìkò ló ń tó bọ̀ pé ìjọ́ tó yẹ àsìkò tó gangan ó ní ó sọ fún un pé náà wá ní ó ní ọkùnrin yẹn náà wá bí pé ìtáìmù wo ló máa jẹ́ ló sọ pé kò tí ì yá ṣáà máa wò tó bá ti ń súnmọ́ òun á pè wọ́n sọ fún ẹ oníjọ́ tó yá gangan ó ní wá pè òun ó fẹ́ lọ síbi iṣẹ́ ó ní àmì ara ń sọ òun bí kí ọmọ field dress ó ní wọ́n wá bí pé ẹ̀ ní lọ́ọ̀bì iṣẹ́ ni ó ní sọ pé kò yá òun kọ́ ni pé kóun ti rẹ́sì díẹ̀ náà nìkan ló wá ní ó bẹ́ẹ̀ tàbí ṣe fẹ́ rẹ́sì tí èyí dá kó jẹ́ pé ẹ má ì jáde títí àsìkò náà máa fi tó náà wá ní àsìkò wèrè wo ló fẹ́ tó meanwhile ó ti fún ní lock ó ti jẹ́ kó kọ́ ilé lock yẹn ń bù àyà ẹ̀mọ̀ spirit ní tó dẹ̀ láìkẹta tí wọ́n bá ṣe kò ń gé wọn tọ́lọ́run bá rọ wọn síyàn so wá ní kó yọ àyè ibi tó máa sìn wọn sí ìjọ táyé yẹn tí ọ̀yẹ́ bá dé. orí ibi tó kọ́lé sí yẹn máa yọ tó máa ṣe sí síbẹ̀ pé
ó ní ṣùgbọ́n nǹkan kan ni kó jọ àwọn ọmọ òun méjèèjì kó má fìyà jẹ wọ́n bóun sọ pé kó má níyàwó mi o torí pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbésí ayé ẹ̀ ni ṣùgbọ́n àwọn ọmọ òun yẹn ó kó jọ kó bá wọn tọ́jú wọn dáadáa ó nígbà tásìkò yẹn dẹ̀ tó ó lọ ní kó máa bá jókòó gbogbo orílẹ̀ òun lẹ́sẹ̀ ń bá wọn sọ̀rọ̀ mo ní ikú yẹn wá látẹsẹ̀ fún tó yẹ pé ọ̀tọ̀ orí ni kò ní sọ̀rọ̀ tó máa fi dákẹ́ mọ ní tó ikú bá wá látẹsẹ̀ fún a máa sọ̀rọ̀ lọ títí ẹ̀mí á fi pin níbi tó ti ń bá sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ títí ló fi dákẹ́ ó give up sí lọ́wọ́. ọkọ ṣáà ṣe ibi tó ti yọ́lẹ̀ ó ti jẹ́ àjọmọ̀ wọn mo ní ìgbà tí bàbá ní wá sọ̀rọ̀ fún un wá fún ní tọ́rọ́ lé wọn ni pé ìyàwó tó bá máa fẹ́ kó má fìyà jẹ àwọn ọmọ yẹn o ó lè wá bínú kọ́ àwọn ẹ̀kọ́ ẹ̀ lóye bẹ́ẹ̀ pé wò ó ọlọ́run má jẹ́ gbé ní òṣìpẹ̀ tọrọ pé o ti lówó rí so kò fún ìyàwó ẹ̀ ní wọ́n ní gidi. ẹ bá a bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣe iṣẹ́ pa ọkùnrin yẹn pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ pọ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ bóyá contractor àbí nǹkan kan náà jọ ń ṣe so ó wá pùn pé ìyẹn kú lójijì suddenly death bó ṣe kú yẹn ọ̀rẹ́ ẹ̀ yẹn ó kàn bá wọn ṣe àjò pàtó kú nǹkan ó tán àwọn ọmọ wa ń sọ́fà pẹ̀lú ìyàwó ó wá rí èèyàn tó mọ̀ tí ìyẹn ò tí mọ̀ pé òun ti kú ó wá rán sí ọ̀rẹ́ ẹ̀ yẹn wípé kán bá òun sọ fún un pé òun ò tọrọ pé kó jọ kó mójútó ìyàwó wọn àtàwọn ọmọ òun pé ṣùgbọ́n owó òun tó wà lọ́wọ́ ẹ̀ kó fún àwọn ìyàwó wọn àti ọmọ òun kí wọ́n rí òun fi máa fi tọ́jú ara wọn kò dáhùn kò respond inú wa bí fún rẹ̀ ó wá lọ bá àbúrò ẹni yẹn lọ́jà láàrin ọjà lọ́sàn-án gangan bíi something after 1-2 ó kàn yọ sí lọ́jà bí ẹ ṣe bó ṣe rí báyìí yẹn ṣe ó ní máa lè ṣe gbogbo anybody ló mọ̀ pé òun ti kú pé òkè tí ò rí ohun tó jù nínú kòtò ní òjáde ọ̀sán ìwọ lòun wá sọ fún òun arìn sí bọ̀dá ẹ̀ kò tó di iṣu atayanyan ó ń wo ìyàwó òun àtàwọn ọmọ òun tó ń sọ́fà owó òun dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ òun rányàn sí ó ń sọ fún wọn pé kò sówó òun kankan lọ ó ní kó sọ fún tó bá dọ̀dọ̀ pé ìwé tí àwọn jọ máa ń kọ kinní sí tí àwọn bá ṣe bísínẹ́sì yẹn kó gbé jáde kó wo ibi tí owó tó kù kó wà débi bẹ́ẹ̀ kọ́ òun fúnra tó bá jíṣẹ́ fún tó tún yìn dúró lórí ẹ̀ pé gbogbo ẹ̀ lòun rí òun á wá bá fúnra òun pẹ̀lú ògo Ọlọ́run bá àbúrò ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ibẹ̀ ẹmọ yẹn ń ṣe kàyéfì pé kíní òun fúnra ẹ̀ kúkú láàrin ọjà gidi ni o irú ọjà Sangros pé kò ní kọ́ má wò wùn bó ti kú atẹ́gùn nínà ó ṣáà lọ ṣe mọ̀ pé ńgbà tó di 7 days after ó lọ yọ sí man yẹn ní ọ́fíìsì. ṣé ènìyàn tún yí padà náà ni kò sọ́wọ́ yí padà yẹn rò pé bóyá ó rò pé supersti ẹ mọ̀ pé àwọn èèyàn kan ní agídí. ìbò tó di rányàn sí ó tún rábò ẹ̀ náà sí. ó mọ nǹkan tó ń ṣe ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ mọ ibi tí kú ti wá ẹ̀ tó bá jẹ́ pé òun ni anyway ṣá injustice must be taken ó lọ bá fún ẹ lọ́fíìsì ó ní kó gbéwèé yẹn jáde ó wà surprise gan nígbà tó yọ sí lọ́fíìsì ó ní kó gbéwèé yẹn jáde nígbà tó gbéwèé yẹn jáde ó wá sọ fún un pé kó wo ibi báyìí owó yìí ta ló ní kì í ṣe signature òun ni ó ní bẹ́ẹ̀ ni kí ló wá dé tó ń sọ fún àwọn ìyàwó òun àtàwọn ọmọ òun tó bá jẹ́ bẹ́ẹ̀ kó lọ san owó kó lọ kó owó yìí fún un kíyàwó máa rí yí ọwọ́ padà tá a máa fi tọ́jú ọmọ lẹ́yìn 7 days interval ní ọ̀rẹ́ ẹ̀yẹn náà jáde láyé. ṣé kò tó lọ kó yẹn náà lẹ́nu. irọ́ ó ti jó kówó tó fẹ́ kó lẹ̀ òun náà wàá mú kó mọ bó ṣe rí lára. torí ó ti sọ fún ó ti rányàn sí lákọ̀ọ́kọ́ ó dà kó tún lè ní belief ló ṣe lọ bá ẹ̀gbọ́n ẹ̀ àbúrò ẹ̀ láàrin ọjà tí gbogbo èèyàn ta ni pé òkú mà rí ẹ̀ ó mà ti kú àbó tún jí ni àbí iṣẹ́ mọ̀ oníkálukú ṣáà ń sọ ìtọ́ kó kúkú wá lè dóhùn fún ẹ lójú kó wá lọ bá fún rẹ nínú ọ́fíìsì ẹ̀
oníkó sílẹ̀ kó lẹ̀ kí gbogbo èèyàn máa wò ṣùgbọ́n òun ti mọ ohun tó ń fẹ́ ṣe nù ó bínú lọ bá ni mo dẹ̀ rí i pé ó kówó yẹn lẹ̀ fún ìyàwó òun tán tó máa fi ṣe business pẹ̀lú tó máa manage pẹ̀lú àwọn 7 days ìjọ́ keje tó tẹ̀lé báyìí lòun náà jáde láyé ó dúró de pé kò ṣe bọ́ ṣé wọn náà ti rí bó ṣe rí lára kò sí wàhálà so kì í ṣe nǹkan tó mú ẹni tí ó tó rí yẹn ìsọkúsọ ló sọ òun náà ti máa mọ ohun tójú òun rí sí yes wọ́n lè wá in group wá deal pẹ̀lú ẹ̀gàn in a hard way because tójú kì í ṣe gbogbo nǹkan tójú bá rí lẹ́nu máa ń sọ mo ti sọ̀rọ̀ yìí times with that number pé àwọn ọmọ òkú kan náà wà ní Lion Junction mẹ́ẹ̀ àbúrò mi tó máa ń ta oúnjẹ mẹ́ẹ̀ máa wádìí tó báyìí ń ta oúnjẹ mẹ́ẹ̀ tó bá ti wá báyìí kò ní ìdí àwọn àbúrò mi ẹ̀ máa ń tọ̀yàn akọ̀ yìí báyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni tó bá jẹ́ pé ìyàwó yẹn ò wọ́ọ̀rì ọkọ yẹn nílẹ̀ Haúsá wípé dandan òun fẹ́ wá mọ àwọn èèyàn ẹ̀ wọn báyìí máa gbégbé sí ayé lọ ó ṣà ń takú wàá mú un lọ ní òkè burú láì tó jẹ́nu ayé tó wá tó máa fi ṣe ìyẹn ò gbọ́kàn ó bá kó wọn sí mọ́tò bá ń kó wọn bọ̀ ní nísàlẹ̀ kó náà lẹ́bẹ̀ẹ́ ọmọ ní àwọn alágbájá ẹ̀kọ́ amójúbà nǹkan wọ́n bá ti ń wọlé ojú gbogbo èèyàn ni wọ́n ń wò lọ́tẹ̀tẹ̀ fún wọn sáyìn pé kọ́ máa ń barajẹ́ ò pé ìyàwó lágbájá lóde yìí tó ti travel látijọ́ yìí ọkọ ti kú ọkọ tẹ̀lé ṣùgbọ́n gbà tó rí pé àwọn ti fẹ́ dé ilé wọn tán wọ́n sọ fún pé wò ilé àwọn nìyẹn lọ́ọ̀kan kìíní kankan àmọ́ rẹ̀ nǹkan wà tó bá rí òun sì kódà bóyá lòun máa wálé wá sùn bẹ̀tì yẹn ò kò yé gbà tí ó wá wọlé ẹnìkan kan ti ṣe aṣẹ́jú síra wọn ẹnìkan kò bára jẹ́ wọ́n tọ́jú ìyàwó wọn kẹ́ wọn ṣe gbogbo ẹ̀ ọkọ̀ ètò nọ́mbà látẹ̀ ń kọ́dà wọn ní wọ́n sọ pé ọ̀rẹ́ wọn ní bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ti bí wọ́n náà ni wọ́n ó lè má wálé wá sùn kó jẹ́ bẹ́ẹ̀ ló máa sùn mọ́jú ó lè jẹ́ àárọ̀ ọ̀la ló máa yọjú sí yín bó tún bá ti dìde báyìí tó tún ti jẹun tó tún lọ bẹ̀ ni ọ̀rẹ́ wọn náà táìtì àfi bí ìbejì látọ̀run àwọn yẹn ń sọ bẹ́ẹ̀ wọ́n fi ń kúlẹ̀ dáhùn títí àwọn tó ń sa ètùtù ń sa ètùtù pé ìgbà tó bá máa gbèlú kókò má dín púpọ̀ pé ìjọ márùn-ún lọ ṣé kò ní fura ẹjọ́ àlàmọ́lẹ̀ fún ìjọ alábà tó làmọ́lẹ̀ fún pé wá ẹni tó mú ẹ wá tó ọkọ ẹ tó kó yín sí mọ́tò àtàwọn ọmọ ẹ tẹ̀lé wa ká lọ sàárè ẹ nìyẹn ó ti kú ọdún tó kú òun náà kọ sórí sàárè ẹ yẹn so gbogbo ìta sọ fún ẹ pé kinní yẹn ni gbogbo wọn ẹ̀ṣẹ̀ wà bara jẹ́ àwọn kan tó wà ń sọ wọn pé kílẹ̀ ń bara jẹ́ fún ẹ̀ tí ẹ̀ dúpẹ́ ó tún kọ́ ọmọ wálé lẹ́yìn ìgbà tó ti kú so gbogbo nǹkan yẹn kò jẹ́ bàbá àìmọye táwa ti rí so kò ń jẹ́ kí nǹkan kan bẹ́ẹ̀ wà ẹjọ́ mi lójúmọ́ pé òkú kan.